Lára Ọlọ́run Olódùmarè ìbànújẹ́ kò ní wọlé tọ̀ yín. Ayọ̀ ló máa jẹ́ ti yín. Ibi ò gba ẹsẹ̀ mọ́, ibi ò gba èrò mọ́, bẹ́ẹ̀ náà lè ṣe wá ń ta. Kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín? Kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín? Kí ni màá fi dúpẹ́ lọ́wọ́ yín? Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, mo dúpẹ́, mo tọ́pẹ́ dá. Ẹ ṣé kú fẹ́, ẹ ṣé kú fẹ́, kú àdúró tì mí. Gbogbo ìgbà tí mo máa ń jí sílé ayé mi ò ro ọ̀rọ̀ ara mi rí bó ṣe máa dáa fún ọmọlàkejì ni. Bẹ́ẹ̀ ṣe wọ́n bá mi yọ̀ torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ fi mú tí n bá bí èsì Ẹlẹ́gùṣì. Mo dúpẹ́ o, mo dúpẹ́, mo dúpẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tí ó fi gbogbo nǹkan tọ́ mi pátápátá. Ẹ ní oore ọ̀fẹ́ ẹ kọ́kọ́ dádé. Ìgbà tí asúnmọ́ra ọmọọba ni mo jẹ́, ó dàbí àná yìí. Nígbà tí mo ní kábíyèsí Ẹlẹ́gùṣì ọmọọba màá ní mí. Na true. Kábíyèsí Ẹlẹ́gùṣì náà yìí, òun náà ni mo kọ́kọ́ sọ fún pípé Iléyá. Àjọ wà pọ̀ ní àjọ ṣe òwò, nǹkan tó wà láàrin wa pọ̀. Mi ò tiẹ̀ lè dúró láti dágbére. Gbogbo iléeṣẹ́ mo fi sílẹ̀, Akeem wà bí gbogbo ẹ̀ ní òṣèyìn yín. Gbogbo ẹ̀ kọ́ ṣáà wó lura, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín fún olóyìnbó máa ń pè ní understanding. Mo dúpẹ́, mo lóore ọ̀fẹ́ lè ní láti dúpẹ́. Ẹnu ọpẹ́ mi ó pọ̀ púpọ̀ torí ẹni kí n máa lọ. Please, we want to appreciate everyone. So please, together. Please, together.